أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ohun tí a fẹ́ bára wa sọ ní òní yìí náà ni nípa ìfẹ́. Kí là ń pè ní ìfẹ́? Tá bá sọ wípé ìfẹ́ ni ohun tó ṣe wípé àṣírí Ọlọ́run ni, tẹ́nìkan ò mọ bó ṣe ń wá. Ìfẹ́ tá wá ń wò yìí, ó wá pín sí oríṣiríṣi ọ̀nà tó já sí wípé gbogbo ẹnikẹ́ni tí Ọlọ́run ọba bá darí ìfẹ́ sí. Lápèjúwe, ẹlòmíì wà tó já sí wípé ó lè máa ṣe wọ́nranwọ̀nran. Tá bá ní ká bẹ̀rẹ̀ láti bí àwọn wòlíì Ọlọ́run. Nínú àwọn wòlíì Ọlọ́run míì wà tó já sí wípé Ọlọ́run ọba dìídì fẹ́ ni. Kò ń ṣe wípé bóyá ó ṣiṣẹ́ débẹ̀, àbí tẹ̀sùbá ló fà débẹ̀ ni, àbí àwẹ̀ ni. Ọlọ́run dìídì fẹ́ pé ẹni yìí ààyò èmi Ọlọ́run ni. Ìyẹn ìkan. Ẹlẹ́ẹ̀kejì náà ni wípé ẹni tó já sí wípé ó ṣojú kòkòrò sójú ọ̀nà tọlọ́run. Àárọ̀ ẹ̀, ọ̀sán ẹ̀, alẹ́ tọlọ́run ló fi ń ṣe. Ó ń gbàwẹ̀, ó ń ṣe sàárà. Tí Ọlọ́run bá wá wo gbogbo ìgbìyànjú yìí, Ọlọ́run wá lè wá nífẹ̀ẹ́. Wípé ẹrú mi ló ń pè mí lọ́sàn-án lóru yìí, kó wá di ẹni tí Ọlọ́run bá nífẹ̀ẹ́. Ìfẹ́ yìí náà ni Ọlọ́run bá sọ̀kalẹ̀ sí àárín ọkọ àti ìyàwó. Tó fi já sí wípé tí wọ́n fi nífẹ̀ẹ́ ara wọn. Àṣírí Ọlọ́run ni. Tá bá ní ká bi ọkùnrin míì tó pé tá bá rí ọkùnrin míì tó já sí wípé ó rí obìnrin tó nífẹ̀ẹ́ sí. Tá bá ní ká wò ìfẹ́ àṣírí Ọlọ́run ni. Tá bá bi irú ọkùnrin bẹ́ẹ̀ pé báwo ni ìfẹ́ ọmọbìnrin yìí ṣe wá sí? Á ní òun kàn déédé nífẹ̀ẹ́ náà ni. Àtìgbà tóun ti rí lòun ti rí pé òun nífẹ̀ẹ́. Nítorí ẹni tí Ọlọ́run bá fi ìfẹ́ sí lọ́kàn ní máa ń nífẹ̀ẹ́ ẹlòmíì. Tó bá wá di wípé láàrin ọkọ àti ìyàwó, tífẹ́ bá wà láàrin ọkọ àti ìyàwó, kò sí gbogbo nǹkan tí wọ́n bá ń lé tí wọn ò ní bá. Tífẹ́ bá wà láàrin ọkọ láyà, bí kan ní wọn bá ń tọrọ àdúrà lọ́dọ̀ Ọlọ́run àbó ń tọrọ oore kan, tífẹ́ bá ti wà láàrin wọn, pẹ̀lú ògo Ọlọ́run yóò bọ́ sí bí onítọ̀hún ṣe fẹ́. Àmọ́ ibi tí ò bá sí ìfẹ́, àlùbáríkà ò lè wọbẹ̀. Ilé tí ò bá sífẹ́, àlùbáríkà ò lè wọbẹ̀. Tí ò bá sífẹ́ láàrin ọkọ láyà, àlùbáríkà kò lè so èso rere fún wọn. Nítorí náà, mo rọ gbogbo ẹ̀yin ọkọ àti ìyàwó tó já sí wípé ẹ nífẹ̀ẹ́ ara yín dénú. Ìfẹ́ ojú lásán lẹ ní, ẹ lọ yí padà. Nítorí obìnrin míì wà tó bá wà lábẹ́ ọkọ tí ò bá nífẹ̀ẹ́ sí ọkọ ẹ̀, tí ò dúró déédéé pẹ̀lú ọkọ ẹ̀. Á wá di wípé àti rí owó náà gan máa dìṣòro fún. Kí ló fa gbogbo orú kan báyìí? Ìfẹ́ àìdúró déédéé, àìnífẹ̀ẹ́ tọkàntọkàn sí ẹnì kejì ẹ̀, òun ló ń fa gbogbo orú kan báyìí. Bẹ́ẹ̀ náà sì ni ọkọ tó já sí wípé kò nífẹ̀ẹ́ òtítọ́ sí ìyàwó ẹ̀. Kàkà kó tọ́jú ìyàwó, àlè ló lọ ń kówó fún ta. Irú àwọn nǹkan báyìí ó lè fa ìdíwọ́ fún ọkùnrin bẹ́ẹ̀. Nítorí Ọlọ́run ọba ó fẹ́ ká nífẹ̀ẹ́ ara wa. Ọlọ́run ọba fẹ́ ká nífẹ̀ẹ́ ara wa tọkàntọkàn. Ìdílé tí ò bá sífẹ̀ẹ́ ń bẹ, irú ìdílé bẹ́ẹ̀ kì í pẹ́ di ahoro. Nítorí náà rọ gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam, ẹ jẹ́ ká lọ ní ìfẹ́ ara wa. Kí ọkọ kó nífẹ̀ẹ́ ìyàwó, kí ìyàwó kó nífẹ̀ẹ́ ọkọ, kí ẹ̀gbọ́n kó nífẹ̀ẹ́ àbúrò, kí àbúrò kó nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n. Kájọ fìmọ̀ ṣọ̀kan, kájọ nífẹ̀ẹ́ ara wa. Tá bá rí lórílẹ̀-èdè Nàìjíríà tá wà yìí, àfìfẹ́ bára wa lò ní gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí fi ń ṣẹlẹ̀ sí wa. Nítorí àìnífẹ̀ẹ́ ara wa ló fa wípé kí a máa pa ọmọlàkejì láti fi ṣe owó, kí a máa wá ẹran èèyàn kiri láti fi ṣe oògùn owó. Nítorí tífẹ́ bá wà, irú kan báyìí a ò ní lè ṣe. Àìnífẹ̀ẹ́ ara wa láàrin pé Haúsá lèmi, mi ò bá Yorùbá ṣe, Yorùbá ni mí, mi ò bá Yíbò ṣe.
ìkànnì wá níwájú ọlọ́run ọba. Ẹ̀sìn Islam ni mí, èmi ò bá Christianity ṣe o. Christianity ni mí, mi ò bá Islam ṣe. Irú àwọn nǹkan báyìí ọlọ́run ò nífẹ̀ẹ́ sí, nítorí pé baba aláwa ànábì Adam aleyhisalatu wasalam, látara ànábì Adam láti ṣẹ̀ wá. Ẹ jẹ́ ká ṣera wa lọ́kan, ẹ jẹ́ ká fi ìfẹ́ bára wa lò, nítorí ohun tí èèyàn bá fi ìfẹ́ pinlẹ̀ ní máa ń yọrí sí rere. Àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúàbí, tó bá dénú ẹ̀ á di odindi. Ọ̀rọ̀ tá a bára wa sọ yìí, ẹ jẹ́ ká dì í mú, èyí tó bá ta bá wa ń bẹ̀ ká tún bẹ̀ ṣe. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.